ìmọ̀ràn mi rèé fún Pastor Gabriel, gbogbo alamado tí o lórí humanity tó wà fún Ọlọ́run adẹ̀kùn ẹ lọ́wọ́, àmọ́ do not come and tamper with our faith. Má lo trick kankan fáwọn ọmọ wa, má lo trick kankan fáwọn ìyá wa tó bá fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó dasẹ̀ rẹ nù. Ó ní fídíò kan tí mo rí nípa Pastor Gabriel. Ó ṣe fídíò yẹn pẹ̀lú ọmọ méjì, ọ̀kan jẹ́ Christian, ọ̀kan jẹ́ Muslim. Èyí tó jẹ́ Muslim yẹn ó jẹ́ ọmọbìnrin kékeré, ó lo hijab. Ọmọ yẹn ó wá kọrin, ó fi yin Pastor Gabriel. Tó ṣe gbogbo wa náà la mọ̀, ọ̀pọ̀lọpọ̀ àfáà ló ti jáde tí wọ́n ń kí Pastor Gabriel, tí wọ́n ń yìn. That is what Muslim, nǹkan tí Muslim jẹ́ nìyẹn. Pastor will never do it. Pé kárí èèyàn kan tó jẹ́ Muslim tó ń ṣe dáadáa bí Pastor Gabriel yìí, kí Pastor kan máa wá yìn, they will not do it. But that is not where I'm going to. Bí mo ti wà yìí tí n bá rí èèyàn tó ń kunrin tó fi ń yin Pastor Gabriel tí n bá lówó màá ná lówó. The man really stand for humanity. Àmọ́ mẹ́sẹ̀gì mi yìí lórí nǹkan méjì ni. Àkọ́kọ́, gbogbo ẹ̀yin Mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ tẹ́ ò ká Ọlọ́run ọba sí, ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Christian lẹni tó kọ orin yẹn fọ́mọ yẹn. Torí nínú mẹ́sẹ̀gì orin yẹn, Jésù lolúwa ó pọ̀ nínú orin yẹn, Jésù lolúwa pọ̀. Ìyá ẹ̀ náà tó jẹ́ ajá ọ náà dúró rẹ́rìn. Ẹ dákun, ẹ̀wọ̀n tá a sọ ẹ̀sìn wa dà. And mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn Christian àkọ́ríbù dá bátìlá kan fata àfàṣù. Àfà yẹn ó ní àwọn Christians ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí àkekèé ni tó ń yọ́ bọ̀. Àfà ní ẹ máa ṣọ́ra. Wàlá tàásìbù jàmúra àtàókùn bíi ìtàmúra. Ogun náà ni wọ́n mú bọ̀ wá o. Àmọ́ wọ́n wá pọn, wọ́n ó ṣe dáadáa, yóò wá dàbí èso bẹ́ẹ̀ ogun náà. Ṣé ẹ rí Christian wọn níwà kan? Tí Christian bá ń ṣe dáadáa fún èèyàn tí èsì ẹ̀sìn wọn, wọn ò ní hesitate láti introduce ẹ̀sìn wọn sí i. Gbogbo ibi tí a bá ti rí pé Christian ṣe dáadáa fún Mùsùlùmí, gbogbo tó wà ní ẹ̀mí wọn ò ní láti gba ìgbàgbọ́ yín. Ẹ̀yin Mùsùlùmí ẹ ṣọ́ra. Àwa la ò ní problem yẹn. We don't have the problem. Ìmọ̀ràn mi rèé fún Pastor Gabriel, gbogbo alamado tí o lórí humanity tó wà fún Ọlọ́run adẹ̀kùn ẹ lọ́wọ́, àmọ́ do not come and tamper with our faith. Má lo trick kankan fáwọn ọmọ wa, má lo trick kankan fáwọn ìyá wa tó bá fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó dasẹ̀ rẹ nù. Torí àwa náà là ń fi ẹnu wa la fi ń pọ́n ẹ lé, à ń fi ẹnu wa fi ń ṣàdúrà fún ẹ. Tó bá play pẹ̀lú faith wa, we won't agree. Kò yà mí lẹ́nu nǹkan tí àáfàá yìí tó ń sọ. Ṣé Yorùbá kúkú bọ̀ wọ́n ní kò sí bá ṣe máa ṣe bòlò tó nínú àyàn, ṣùgbọ́n o kì í ṣe gbogbo ebòlò ló máa ń run àyàn tẹ́ bá fọ̀ dáadáa. Kì í ṣe gbogbo Mùsùlùmí ni ò dá o, kì í ṣe gbogbo Mùsùlùmí ni wọn kì í ṣe olùfẹ́ àlàáfíà, kì í ṣe gbogbo Mùsùlùmí ni ò kì í ṣe olùfẹ́ ohun rere. Torí a ti rí àwọn Mùsùlùmí tó ti jáde tí wọ́n ti ń fún arákùnrin ní èsì tó tọ́ sí i. Yàyà Gàmbàrí jáde, inú mi sì dùn fún àwọn ọ̀rọ̀ tó sọ. Ó yé wa. Kí ni ó fa ọ̀rọ̀ gangan? Mo fẹ́ fi fọ́nrán ìyá ọmọ tí àáfàá yìí nítorí ẹ̀ sọ̀rọ̀, mo fi fẹ́ràn ẹ̀ hàn èèyàn olólùfẹ́ mi. Gbogbo ayé ló ń gbọ́ yín báyìí, ẹ sálámà sí gbogbo ayé. Sàlámù alaykum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin fi kíkí tọ́ sí pé ìkẹ́lẹ́ àwọn ọlọ́run kò máa bá gbogbo wa. So ìyá Rádíà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táà mo wà pẹ̀lú yín. ẹ dákun, báwo ni ìrìn àjò yín pẹ̀lú wọ́ọ̀dìá, báwo ló ṣe dọ́tọ̀ Pastor Àgbàlá Gabriel? Alhamdulillah, mo dúpẹ́ fún Ọlọ́run. Èmi tí mo jẹ́ ìyá Rádíà, ẹlẹ́hàá ni ìyá mi. Ẹlẹ́hàá ni ìyá mi. Àkọ́bí mọ́ mi ẹlẹ́hàá mi. So ìdílé Mùsùlùmí tààlà ni mo ti wá. Tó jẹ́ sí pé Ọlọ́run kò ṣe é pè níjà rárá. Ọlọ́run ò ṣe é pè ní ìjà. Ẹ jẹ́ kó gbìjà ara ẹ̀. Àánú ni mo rí gbà. Àwọn tó ń bí ìfọ̀n tí wọ́n ní ìkànnì tó ń mọ̀yàn tó ń lówó èmi tí mi ní nǹkankan. Wọ́n wọ́nà láti dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ìwọ̀n rí bí débẹ̀. Àdéhùn náà mo wò pé tálẹ̀ǹtì tọmọ yìí ní àìmọye ẹni tó ní tálẹ̀ǹtì jùlọ tí ò ní sọ̀pọ̀tà. Tálẹ̀ǹtì tọmọ yìí ní mo dẹ̀ máa ń fọ́lọ́ máa yìí mo máa ń ṣe ẹ̀dá. Ṣé èèyàn lélẹ̀ ìṣá ẹni tí ayé ti rò pin táàdì ẹ̀dọ́dún Àgbàlá Gabriel tí ayé rẹ̀ ó sì nítumọ̀. Ẹni tó ti rò báwo ìjà mọ̀ nǹkan kan mọ́ tí a sì dédé rẹ̀ ayé rẹ̀ ó sì nítumọ̀. Tábà ní owó tá a lè fún ẹni yìí tá a bá pákéjì orin fún un tó wọ́n náà ló yàn án. Bẹ́ẹ̀ni, mi ò mọ̀ wọ́n rí, wọn ò rí mi rí, mi ò mọ ibi tó wà, mo kàn fọ́lọ̀ wọn ni. Ìyẹn ni mo ṣe mú owó mi. Mo sọ fún àbẹ́ ẹ máa sọpọ́ọ̀tì wa ẹ máa fowó kún o. A ní láti ṣe orin káfí kan ṣe ìkáwà náà bá ní. Kàwọn ní kí ló dé mo ní ẹ jẹ́ ká ṣe. Ṣé ìlú ọmọ tó wà fún iṣẹ́ tó
fún iṣẹ́ tí ó mọ̀ kárí pé ẹ jẹ́ ká ṣe a lè ṣe orin yẹn mi ò mọ ibi tí mo ti lè rí wọn ṣé o ṣe orin fún ara mi ni. kẹ́tọ́ pákéjì orin yẹn ṣé ti pàdé Àgbàlá Gabriel rí ni. mi ò rí wọn rí ṣé ń gbọ́ time tí wọ́n àtẹ́ǹdì wa yẹn náà ni mo rí wọn rí kí wọ́n tó mi ò pákéjì rí wọn orin rí láyé mo kàn tí mo lọ yẹn kí mi wọ́n ò tó rí Àgbàlá Gabriel rí. orin yẹn wọn ti pàdé Àgbàlá Gabriel o ṣé ń gbọ́ báyìí ṣé ti di pé àwọn ó yẹ kẹ́ lọ sọ̀rọ̀ àforíjì ṣẹ́rí ṣẹ́ gbọ́. mi ò mẹ́ni kankan tí mo lè sọ pé fún mi nípa wọn mi ò mẹ́ni kankan so mo máa ń fọ́lọ̀ wọn rẹ̀ máa ń ṣe program wọn so alhamdulilayi for God grace adẹ̀sọ́rin yẹn adẹ̀gbéra mu ní tabadébàdàn amagẹ́tì wọn mo kàn àwọn méjì wọn tí mo fọ́lọ̀ tí mo ṣe rí nọ́mbà kan nìyẹn mo bá sẹ́ndì orin yẹn sí nọ́mbà yìí nípa àánú Ọlọ́run àti agbára ọmọ nítorí ṣe orin kálẹ́bí mo ní ọmọ mi ni ó yà kásá lè mú orin yẹn wá nítorí pé mi débàdàn nìyẹn wọn ò rí mi rí bàbá yẹn tún wá gbà wá wọn ò rí mi rí mi ò rí wọn rí láyé that is first time wọ́n tún wá àtẹ́ǹdì wá débi pé ọmọ yẹn tún kọrin yẹn wọ́n tún jó ẹni tó bá ní kí Àgbàlá Gabriel ṣubú yóò ṣubú tìrantìran torí pé ẹni tí ó ga tó fẹ́kẹ́ lòmí ìga ni Àgbàlá Gabriel first time wọ́n ti kọ́ ọmọ yẹn láyìí àwọn náà tún kọrin yẹn wọ́n tún jó pé ọmọ kékeré yìí ó yá sọ lè kọ́ láì bí orin yẹn ó sì kọ́ àánú ni mo rí gbà mo dúpẹ́ fọ́lọ́run mo dúpẹ́ èmi láláyọ̀ inú mi dùn gan. lágbára Ọlọ́run. because mo dúpẹ́ fún Ọlọ́run. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo oògùn ẹ̀ ní lágbára Ọlọ́run oògùn òde. àmín. inú wọn dòdòdòdò wọ́n tún pé lálàájà tí mo mọ̀ pé iṣẹ́ aláwọ̀ ó lè máa rí bẹ́ẹ̀ ní àtọmọ ìyá àjọ máa lọ ní. lágbára Ọlọ́run. mo nílò pé gbogbo wa ti gbọ́ àlàyé lẹ́nu ìyá ọmọ yìí torí mi ò fẹ́ ṣe àtúnyẹ asán mi ò fẹ́ máa ṣàlàyé kankan lọ títí mi ò fẹ́ gba àkókò wa àmọ́ kí ni a fẹ́ rí gbà nídìí ọ̀tẹ̀ kí ni a fẹ́ rí gbà nídìí wàhálà kí ni a fẹ́ rí gbà nídìí ká máa dàlúrú nítorí ẹ̀sìn. níbo ni àwọn mùsùlùmí alákatakítí wà látijọ́ yìí tí wọ́n ṣèrànlọ́wọ́ fọ́mọ yìí níbo ni wọ́n wà. kì í ṣe àwọn onígbàgbọ́ àwọn ẹlẹ́sìn kiriyó nìkan ni Àgbàlá Gabriel ti gbé wá sórí ètò ẹ̀ àkàìmọye àwọn mùsùlùmí àkàìmọye àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn alábàáláyé gan lápá kan tí mo mọ̀ tó jẹ́ pé wọ́n àfi gbogbo ara ṣe ẹ̀sìn kiri yóò wọ́n fi gbogbo ara ṣe ẹ̀sìn mùsùlùmí. kí ló dé ẹ̀yin igbákejì Ọlọ́run ẹni agbẹnusọ Ọlọ́run ọba kí ló dé tí ẹ̀sìn yìí tẹ́ fẹ́ sọ́dà nǹkan mi ní àwùjọ wa. torí ọmọ ń pariwo Jésù nínú orin ẹ̀ ṣé bí àwọn mùsùlùmí kan máa ń sọ fún wa wípé àlùkùránì gan ó dárúkọ Jésù nínú ẹ̀sìn mùsùlùmí. ẹja sinmi wàhálà yìí ẹja sinmi ọ̀tẹ̀. Àgbàlá Gabriel kò fi ti ẹ̀sìn ṣe o bẹ́ẹ̀ kò fi ti ẹ̀yà ṣe. lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ ètò yìí ó ti gbé ẹni tí kì í ṣe Yorùbá wá sórí ètò ẹ̀ kò fi tí ẹ̀yà kankan ṣe bẹ́ẹ̀ kò fi tí ẹ̀ ṣe. kí ló wá dé tẹ́nìkan wá jáde tó ní ó fẹ́ gba àwọn ọmọ yín ni ó fẹ́ ṣe kíní kan ni. kó tó wá máa ń dùn mí lélẹ̀ nǹkan tí mo sì ń sọ pẹ̀lú ẹ̀yin ẹlẹ́sìn kejì tẹ́jọ́ mọ̀ ìyàwó lélẹ̀ pé nǹkan tó wà ńlẹ̀ kọjá kẹ́ máa ba ẹ̀sìn míì jẹ́ lọ. nǹkan tó wà ńlẹ̀ iṣẹ́ tó wà ńlẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe ó kọjá kẹ́ máa takò ẹ̀sìn míì. nínú mọ́sálásí yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ìdè àìsàn tẹ́ ẹ ronú bẹ́ẹ̀ ṣe máa lo agbára àti orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún yín láti fi ràn wọ́n lọ́wọ́ kẹ́ tú wọn sílẹ̀. nínú mọ́sálásí yín ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò rí jẹ kò rí mu tọ́lọ́run bá sì pọ́n ẹ̀yin ilé tẹ́ ẹ ronú láti ràn lọ́wọ́. nínú mọ́sálásí yín ọ̀ká ìmọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n ní àwọn ìwà kan lọ́wọ́ tí kì í ṣe ìwà tí ó tọ́ sí mùsùlùmí gidi láti wù. kàkà kẹ́ wá bá wọn sọ̀rọ̀ ẹ̀yànjú bí wọ́n ṣe yí padà ẹ̀sìn yín o àfi kẹ́ kó wọn jọ kẹ́ máa gbègbè kúgbè sí wọn nú kẹ́ máa ṣe àtakò ẹ̀sìn míì kẹ́ máa sọ̀rọ̀ tí ò da nípa ẹ̀sìn míì sí wọn nú kẹ́ máa sọ fún wọn pé tí wọ́n bá ti rí àwọn ẹlẹ́sìn kiri yó kí wọ́n dẹ́yẹ sí wọn tí wọ́n bá ti rí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí wọ́n dẹ́yẹ sí wọn. àjàgà tó sì wà lọ́rùn wọn ó wá rìn wọ́n mọ́lẹ̀. ọ̀kẹ́ ìmọ̀ye àwọn mùsùlùmí tó máa ń lọ sí ìjọ bàbá wa Adébóyè tó ṣe pé ńgbà tí ẹ̀mí mímọ́ bá fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ẹ̀mí mímọ́ ò ní yọ ẹnìkan kúrò pé ìwọ mùsùlùmí ni ẹ́ ìwọ ẹlẹ́sìn kiri yóò ní ọ́ ìwọ ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ ni ẹ́. bàbá Adébóyè òde nítorí bẹ́ẹ̀ kó gbàgbé pé
gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà ń bíbá ẹ̀yin tí ẹ fẹ́ tí mo fẹ́ kọ́ lọ́rùn ọba ṣe nǹkan báyìí fún lónìí o ìwọ tó bá jẹ́ lẹ́sìn kiri yóò nìkan ni. bẹ́ẹ̀ ni ìjọ TB Joshua, bẹ́ẹ̀ ni àwọn ìjọ kérúbù bíi ìjọ kérúbù bàbá èso lákùngbà, bẹ́ẹ̀ ni ìjọ CAC àtàwọn ìjọ kútókù. èmi ò tí ì rí ìránṣẹ́ Ọlọ́run tó máa gbàdúrà nínú ìjọ ẹ̀rí ta ní ẹlẹ́sìn míì tó bá ti wà ń bí àdúrà tí mò ń gbà yìí kó má ṣe máa lára. kí ló wá dé táwa fẹ́ sọ láyé dogun? kí ló dé tá a sinmi awuyewuye? kí ló dé tá a fẹ́ máa dìtẹ̀ ńtọ́ lọ́rùn ọba fi sẹ́rán? kí ló dé? ẹ ṣáà ń wá ọ̀nà ẹ ń wá ọ̀nà ẹ ń wá ọ̀nà, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bi Àgbàlá Gabriel ṣubú, Ọlọ́run ọba á bì í ṣubú tìrantìran. Adéọmọdé ni orúkọ mi lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ bá mi pín fọ́nrán ìkiri, ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lórí YouTube mi Adéọmọdé. Ó dàbọ̀.